níbi àwọn ọdún sẹ́yìn tó di ọdún 1914 ẹ kò sí ohun tó ń jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ní kálukú ń jó kọ bàbá rẹ̀ kálukú ń jó kọ ìyá ṣùgbọ́n gbọ́ dọdún 1914 náà gbogbo wa parapọ̀ láti dìkan tí Yorùbá fi sọ wípé ìgbà ẹ̀kan parapọ̀ wọn mọ́lé wọn ẹyọ ọ̀gbálẹ̀ wọn parapọ̀ wọn dòdò òṣùṣù ọwọ̀ lábẹ́ wípé ẹjẹ́ ń gbé nǹkan ti lé mi wá ẹ̀yin náà gbé tọ̀dọ̀ tì yín wá jọjọ kan ṣoṣo lábẹ́ bẹ́ẹ̀ yín ò sọ wípé àwọn tó jẹ́ wípé wọ́n ṣàmójútó wa kí wọ́n fi álẹ̀ bá a ṣe ń jábọ̀ fáwọn ajẹ́lẹ̀ láyé ìgbà kan náà la bẹ̀rẹ̀ sí ní jábọ̀ fáwọn ajẹ́lẹ̀ ìbò àmọ́ ń gbà ó bá wá dojú ojú àmì ìbátan ó di dandan ká sọ wípé ó tó o nítorí súnkànún tó bá sún kò gèrè lọ́dún 1960 la sọ wípé ẹjá pinre kájọ láàárẹ̀ àwọn tí ń tukọ̀ wa káwọn náà fọwọ́ mú tọ̀dọ̀ tiwọn ẹ fà wá náà lẹ̀ àtútukọ̀ ara wa ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa náà nígbà náà ni wọ́n sọ fún wa pé àwọn kan sọ ń gbà náà wípé tá a fẹ́ ra wọlé yìí kò ní padà wá bẹ́yìn yọ tó máa bẹ́yìn yá àti kò ní bẹ́yìn yọ àwọn baba ńlá baba wa ń gbà wọ́n jìjà gbara fún òmìnira wa tẹ́nítẹ́ní tàkísà tàtàn ẹ̀wọ̀n yọ̀ǹda ẹ̀lẹ́ alọ́wọ́ tòótọ́ wọ́n sì fà lé alọ́wọ́ láti ìgbà náà òun náà ni àwa fún alára wa tí ń tukọ̀ orílẹ̀-èdè yìí fún alára wa tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà táwa ń tukọ̀ láti ọdún 1960 dídí àkókò yìí ká òṣèlú ń bẹ ń bẹ tọrọ ajé ń bẹ ń bẹ ètò ìlera ń bẹ ń bẹ bẹ́ẹ̀ sì rèé tó ààbò àgàgà ń bẹ ń bẹ ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáńlá yé pátápátá o bẹ́ẹ̀ sì rèé ni mò ń kí wa wípé a kú fọmọnìyàn ṣe àkú kó lè dá ti gbogbo wa ń bá kiri àkú àjá àjò àkú wípé ká lè jẹ́ èèyàn láyé káwa náà lè làmìlaka tá à ń bá kiri lórílẹ̀‐èdè Nàìjíríà yìí àkùkù dà fún wa àyẹ̀wá kò ní yẹ̀ ẹ́ lẹ̀ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi òye nẹ́kàn ló kọ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kíni mi màjó méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sìnìyàn mi náà ni mo já tọkù yín o fún ètò ojúkojú lónìí ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 2025 tí í ṣe ọjọ́rú Wednesday ẹ̀wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé ìpín ẹja jọjẹ ìgbádùn ẹ̀ bá ń ké sálára ẹ̀ bá ń ké sájèrò ẹ̀ bá ń ké sáwọ̀rọ̀ gún àga o wípé ètò tòní ó pè fún ìjókòó àpérọ̀sọ ètò tòní ó pè wípé ká padà wálé kájọ wá jókòó ṣe ìpàdé ìjíròrò ká tó ṣe ìpàdé ìjíròrò yìí kó ní kálukú wa ká ti lọ jíròrò pẹ̀lú gbogbo àwọn ẹ̀dọ̀fóró ní fùkù ní gbàgbà ní ẹ̀dọ̀ ní gbogbo tí ń bẹ nínú wa kó tó di wípé àwa náà wá ṣe ìpàdé pẹ̀lú ara wa. ìjà ló dé ní tòótọ́ lónídòwe o látọdúnmọ́dún láti ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé lórílẹ̀‐èdè Nàìjíríà òfin fààyè gbà wá láti ṣe ẹ̀sìn tó bá wù wá ọ̀tọ̀ lẹ̀sìn tá a bá lọ́wọ́ àwọn baba ńlá baba wa nítòótọ́ là ń sọ wípé ẹ̀sìn àbáláyé ǹjẹ́ wá mọ̀ wípé ẹ̀sìn àbáláyé tá à ń sọ yìí ọ̀tọ̀ làwọn Ọlọ́ṣun ọ̀tọ̀ làwọn elégùn bẹ́ẹ̀ sì dé ọ̀tọ̀ làwọn oníṣàngó ohun tó gbàgbọ́ lé lórí ó jẹ́ àtọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà làwọn ẹ̀sìn ṣe yàtọ̀ òfin fààyè gbà wá láti ṣe ẹ̀sìn tó wù wá táwọn ẹ̀sìn tó kù tí wọ́n wọlé wá ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì àwọn méjì gbòógì yìí là ń rí tòótọ́ ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn míì náà wà tó sì jẹ́ pé ẹ̀sìn míì tí ò tiẹ̀ farapa méjèèjì yìí tí wọ́n wọlé wá láti òkè òkun sórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ti pẹ́ tí gbogbo wa ti ń jọ ń gbé ìgbé ayé ìrẹ́pọ̀ ó ti pẹ́ tí gbogbo wa tá a ti jọ ń jẹ tá a ti jọ ń mu ṣùgbọ́n ìjà ó dé onídòwe o ó di wípé àfẹ́gbàtọ́ ara wa dá tòótọ́ ó di wípé èmi ò nífẹ̀ẹ́ lágbájá lágbájá ò nífẹ̀ẹ́ èmi náà mi ò lè gba tàmẹ̀dò síṣẹ́ n lè gba làkàṣègbè sí ilé mi nítorí ọ̀rọ̀ ẹ̀sìn a sì ń ṣe bẹ́ẹ̀ a sì ń wò ó bẹ́ẹ̀ láwọn ọdún mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ó wá fẹ̀jú kẹ̀kẹ́ mọ́ a lọ́wọ́ báyìí àwa sọ pé kò rí bẹ́ẹ̀ ní tòótọ́ ni kò rí bẹ́ẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n ó ń fẹ́ jọ gẹ́tẹ́ ó fẹ́ jọ gàtì ó fẹ́ fẹsẹ̀ méjèèjì jọra wọn báyìí
ibo ni mò ń lọ nítorí pé lówe là ń lùlù gídígbò ọlọ́gbọ́n ní ju ọ̀mọ̀ràn ní mọ́ gbogbo ibi tí mò ń yà sí lọ́tún àti lọ́sì ẹ̀yin aráalé àti máa wò pé bó mò ń yà sí nírọ̀lẹ́ òní ẹ mọ̀ pé ìkànnì ọgbọ́n lẹ́wà Olúṣọlá olómi ọgbọ́n náà ló sì ń ṣètò ẹ̀yin ọlọ́gbọ́n òun náà lẹ sì ń gbọ́ wà ẹ wò ó lórílẹ̀‐èdè Nàìjíríà yìí lọ́dún 2016 abẹ́ ìṣàkóso ààrẹ ìjẹta lórílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Goodluck Ebele Jonathan òun láti bẹ̀rẹ̀ sí ní àwọn ìpèníjà ìdojúkọ ńlá tó lọ́ọ̀rìn gan lórí ọ̀rọ̀ ètò ààbò ìgbà yìí làwọn agbésùmọ̀mí ni wọ́n ṣẹ́yọ jáde àwọn agbésùmọ̀mí tó jẹ́ wípé orúkọ wọn ó rinlẹ̀ gidi gan bí ìgbà jẹ́ àwọn yẹnusì ń gbà náà wọ́n ń tẹ̀ ṣàgbésùmọ̀mí àwọn ọgbà tún sì máa sápamọ́ bí ṣùgbọ́n àwọn eléyìí gbangba wálíà ni wọ́n ti ń ṣọṣẹ́ wọn lọ́dún 2016 yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ló jẹyọ jáde láàrin òṣèlú sí òṣèlú wípé báwa bá débẹ̀ kò ní rí bẹ́ẹ̀ o àwọn tó dẹ̀ wá ń bẹ̀ sọ pé àwọn tó fẹ́ wá bẹ̀ náà ni wọ́n fi àwọn tí wọ́n ń dà lúrù yìí fi dọ̀dẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú náà lọ́dún náà lọ́hùn-ún ó kúrò lórí àpèrè ìṣàkóso ẹgbẹ́ òṣèlú tuntun bọ́ sórí àpèrè lábẹ́ ìṣàkóso ààrẹ àná olóògbé Muhammadu Buhari k'Ẹlẹ́dùmarè kó bá a dẹlẹ̀ fún wọn ṣùgbọ́n kàkà kó rọ̀ lára ewé àgbọn kòkòkò báyìí òun náà ló mà lé o lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn la rí kàkà kó tún dẹlẹ̀ ó mà tún tẹ̀síwájú lábẹ́ ìṣàkóso tá a tún wà lọ́wọ́lọ́wọ́ yìí látọdún 2016 tá a ti ní ìpèníjà yá àti dojúkọ yìí ààrẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀yà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wà lórí àpèrè o ẹ̀yin lọ́gbọ́n ẹ̀yin lóye ẹ̀já máa fòye dé ẹ̀já máa fòye gbọ́rọ̀ ká máa fòye gbórin ẹ̀yà kínní ọ̀tọ̀ ni o ìyẹn Goodluck Ebele Jonathan Muhammadu Buhari ẹ̀yà ọ̀tọ̀ ni o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yà ọ̀tọ̀ ni bàbá fojú òye wò wọ́n dáadáa àárí pé ó dàbí àwọn ẹ̀yà mẹ́ta gbòógì tà ní lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bẹ́ẹ̀ sọ pé Jonathan ń ṣe Ìgbò bẹ́ẹ̀ ni Buhari ń ṣe Haúsá ṣùgbọ́n ìsọ̀rí tá a pè wọ́n sí náà nìyẹn o ẹ wá wò ó bàbá sọ wípé ẹ̀yà kan ló jẹ́ kó wà ń bẹ̀ tó máa ṣe àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ti wà ń bẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ kí ó jẹ́ pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ nírọ̀lẹ́ òní ó fẹ́ dá lórí ààbò nítorí pé lóní lemọ́lemọ́ ló ṣẹlẹ̀ léra wọn ṣé gbàgbé wípé níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni wọ́n rán wá sílé o. títẹ́ ń wò wá lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook àti gbogbo ojú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tó kù tá a wà ẹ bá mi gbìyànjú ẹ bá wa share rẹ̀ ẹ̀yin tá a sì ń wò wá pẹ̀lú ẹ bá fi èròǹgbà yín ṣọwọ́ òun sábẹ́ comment section bá a ṣe ń yànnàná rẹ̀ yìí ohun tó kọni lóminú jù ìṣẹ̀lẹ̀ láabi kan ṣẹlẹ̀ lánàá òde òní ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí ní ìpínlẹ̀ Kwara gbogbo wa láti máa rí lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ káàkiri ní ìlú tó lọ́ba tó níjòyè lọ́jọ́ tá a wí yìí tí ń ṣe àná ilé ìjọsìn kan wà ó ti lọ káàkiri orí ẹ̀rọ ayélujára náà wọ́n ti gbókọ̀ lé ìjọsìn yẹn jáde ibẹ̀ ni àwọn agbésùmọ̀mí ìyẹn lé ìjọsìn CAC kan àwọn agbésùmọ̀mí wọ́n sì yalu ilé ìjọsìn yìí
wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn lóní kíkan ẹ mọ̀ gbọ́ o àsìkò tí àwọn tí wọ́n ń jọ́sìn tí wọ́n wà nínú ilé ìjọsìn ni o bẹ́ẹ̀ bá wo fọ́nrán fídíò yìí gan ẹ rí wípé preacher oníwàásù àti interpreter rẹ̀ wọ́n jọ wà ní ojú gbàgede ọ̀tá wọn ìró ìbọn tí gbogbo ilé ìjọsìn gbọ́ inú ọ̀tá ni gbogbo wọn máa mórí lọ ó dàbẹ̀ pé yàrá àbájáde kan wà ń bẹ̀ mo wá wò ó àwọn ọmọ kéékèèké tí àwọn òbí wọn gan ò lè rántí àti dù ìyá àgbà tí ò lè sáré ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lánàá òde òní ní agbègbè kan tí wọ́n pè ní ẹ̀rùkù níjọba ìbílẹ̀ èkìtì local government ní ìpínlẹ̀ kwara àkọọ́lẹ̀ fi wọn o wípé àwọn olùjọ́sìn tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ 3 ni wọ́n tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọ́sìn míì ni wọ́n jí gbé ìgbà lọ́ngbàdúrà sílẹ̀dùà tí wọ́n tún jí ní gbé àwọn wo ni wọ́n ní wọ́n ṣiṣẹ́ yìí wọ́n ní àwọn afurasí agbésùmọ̀mí ni wọ́n ní wọ́n ṣiṣẹ́ yìí o iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ kwara àwọn náà káwọ́ bọnú kì í ṣe pé wọn náà gbìyànjú sí ìṣẹ̀lẹ̀ yìí àwọn náà gbìyànjú sí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n débẹ̀ àwọn ni wọ́n ṣe ń lọ dí àgọ́ ara àwọn tí wọ́n ti gbẹ̀mí mì nínú igbó wọ́n di 2 nínú igbó tó sì jẹ́ pé àwọn míì farapa yánnayànna ìfarapa yánnayànna níbi tí gbogbo wọn tí wọ́n ti ń sàsálà fún ara wọn irú ìṣẹ̀lẹ̀ yìí ló máa ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo lọ́jọ́ kìíní àná lọ́wọ́ ní ilé ìjọsìn tí ń bẹ lọ́wọ́ tó jẹ́ ìkan lára àwọn ilé ìjọsìn àgùdà kan àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá òde òní yìí lórí ẹ̀rọ ayélujára káàkiri àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlúùlú ni o àwọn tí wọ́n wà lẹ́ka amúlùúdùn ni wọ́n ti ń fi àìdùnnú wọn ìbànújẹ́ ọkàn wọn lórí eléyìí àwọn tí wọ́n ń gbé ní agbègbè ẹrùkù yìí inú wọn ò dùn ṣé ẹ wá gbàgbé bíi pé ọ̀rọ̀ Donald Trump kan tó sọ jáde tí àwa ń sọ bẹ́ẹ̀ sì rèé tí àwa ń gbà á lérò wípé ọ̀rọ̀ Donald Trump yìí o kí Donald Trump máa lọ fi ọ̀rọ̀ dá wàhálà míì lẹ̀ sórílẹ̀‐èdè Nàìjíríà o ẹ jẹ́ ká yọ ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí ká yọ wọ́n kúrò lórí ọ̀rọ̀ ẹ̀sìn ká gbà wípé àwọn agbésùmọ̀mí yìí kò fẹ́ fi ìsọ̀rí orúkọ wọn àbí ìsọ̀rí ìwà wọn fi tàbùkù bá ẹ̀sìn kan àti láti fi lè da omi àláfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú ni. ṣé ẹ mọ̀ gẹ́gẹ́ bí àwọn ìtàn tá a bá lẹ́nu ẹ̀yìn bàbá wa òòṣà kan wà tí wọ́n ń pè léṣù bó bá máa kẹ̀yìn ọ̀rẹ́ kan síra wọn ọ̀rẹ́ kan á rí apá kan tí ó dúdú ọ̀rẹ́ kejì á rí apá kan tí ó pupa wọ́n wá máa sọ fún ara wọn pé wọ́n réṣù ìpè aláwọ̀ dúdú ni ìkejì á sọ pé rárá o aláwọ̀ pupa ni ìjà wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì èṣù ní ṣe wá kò sì ní ṣe gbogbo wa láṣẹlẹ́dùmarè ọ̀rọ̀ yìí là ń gbéyẹ̀wò tá a sì sọ wípé kọ́rọ̀ yìí máa fa yánpọnyánrin lẹ̀ ẹ wá wò ó n tó wá ṣẹlẹ̀ kò pẹ́ yìí ní ìpínlẹ̀ Kwara lánàá òde òní èwo ló sì wà ńlẹ̀ tá a sì ń jẹ lọ́wọ́ o èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kebbi òun la sì ń jẹ lọ́wọ́ tẹ́lẹ̀ nígbà tí àwọn agbésùmọ̀mí tí wọ́n sì lórí láyà láti wọnú ilé ẹ̀kọ́ ó lọ sí ilé ẹ̀kọ́ níbi tí àwọn obìnrin nìkan tí wọ́n dá wà wọ́n lọ bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn wọ́n jí àwọn ọmọbìnrin yìí wọ́n jí wọn kó gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ló tún tún ara rẹ̀ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ìgbàgbé àwọn ọmọbìnrin Chibok ẹ̀já fìwé tó ṣẹlẹ̀ ní Kebbi ṣé ìgbàgbé ohun tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ lọ́jọ́ kìíní àná
ẹja fi wé ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Kódà ẹni tó jẹ́ vice principal ilé ẹ̀kọ́ tá à ń wí yìí, k'Ẹlẹ́dùmarè kó bá a tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ nítorí àti dáàbò bo àwọn ọmọ tí wọ́n kó sákàtà rẹ̀, ẹ̀mí rẹ̀ mọ̀ lọ sí i. Ẹ wá wò ó lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà yìí, báwo ni àjẹjọ fojú wò ó? Ìsọ̀rí àwọn ikọ̀ agbésùmọ̀mí ti wá pín yẹlẹyẹlẹ, ṣùgbọ́n ẹ jẹ́ ká rárá máa wò ó lẹ́sẹẹsẹ bí àwọn nǹkan yìí bó ṣe ń tò bọ̀. bá a ṣe máa bá a lọ rèé lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò. À ń gbà á ládùúrà pé k'Ẹlẹ́dùmarè kó jẹ́ kí àwọn kó dọ̀pọ̀ lórílẹ̀‐èdè yìí. Bá a bá jẹun sínú, bá ò bá rọrùn sùn, àìsàn aṣẹ́ni, Ẹlẹ́dùmarè kó má fa àìsàn ṣe kó wa wá. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò yìí, wọ́n ní ẹrù kanlẹ̀ ó kànkè, bó bá ti kanlẹ̀ tó kànkè ó níbi kan àgbéka. Ẹ mọ̀ wípé ká polówó ọjà ṣe kókó, ẹ̀yin náà ẹ gbé ìpolówó ọjà yín wá. Kí ni ohun tí à ń bá bọ̀, nítorí ẹni bá ba lòun náà ló bá kú. Lórí ètò ojúkojú nírọ̀lẹ́ tòní yìí, ẹjẹ́ àjọ kojú ara wa, kí sọ́nsún méjì jọ wojú ara wọn lórí ọ̀rọ̀ ètò ààbò yìí. Bí nǹkan ṣe ń lọ tó jẹ́ wípé kò yí padà ń gbogbo ìgbà náà ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ti ìpínlẹ̀ Kwara ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kó tó ṣẹlẹ̀ ní àná ní Kwara láti ń pariwo àwọn ọmọ 25 tí wọ́n jí gbé lọ ní Kebbi. Tẹ́ẹ̀dẹ̀ gbàgbé ọ̀gágun Uba eléyìí tí àwọn agbésùmọ̀mí ISWAP tí wọ́n kọ́kọ́ jí gbé tí wọ́n tún gbẹ̀mí lẹ́nu ẹ̀. Odindi ọ̀gágun yìí tí wọ́n jẹ́ Brigadier General Musa Uba, àwọn ni commander fún 25 Task Force Brigade ní ìpínlẹ̀ Borno. Àwọn gangan náà wà lára àwọn ikọ̀ ológun tí wọ́n ń gbéná kárí pẹ̀lú àwọn agbésùmọ̀mí. K'Ẹlẹ́dùmarè gbà wá lọ́wọ́ ẹni tí ń sọ ní tá ò sọ. Àwọn ikọ̀ agbésùmọ̀mí swap yìí wọ́n sì dọdẹ àwọn àtàwọn ọmọ wọn, ìyẹn àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ṣe ìkọlù sí wọn. Ìkọlù tí wọ́n ṣe sí wọn, wọ́n mọ̀ gàgùn yìí o. Wọ́n mọ̀ gàgùn yìí o. Kódà wọ́n gbẹ̀mí lẹ́nu ọ̀gágun yìí nítorí pé kò pẹ́ òun làárẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí mọ̀lẹ́bí rẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn bá rìnrìn àjò lọ sókè òkun lórí ọ̀rọ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe máa tẹ̀ wájú. Ó máa fagilé ìrìn àjò wọn lọ sókè òkun kẹ nítorí kíni, nítorí ohun tó tún ṣẹlẹ̀ kò pẹ́ yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sọ pé ó jẹ́ kí wọ́n rìnrìn àjò lọ sí ìlú kan tí wọ́n pè ní Johannesburg ní orílẹ̀-èdè South Africa àti Angola. Wọ́n ní wọ́n ti fagilé o. Kí ló dé tí wọ́n fagilé? Èèyàn gbọ́dọ̀ finá sórí òrùlé sùn, nítorí béèyàn bá finá sórí òrùlé sùn, èèyàn náà ní ẹ̀mí ara rẹ̀ náà ni. Òun náà lààrẹ Bọ́lá Ahmed Tinubu làwọn náà fi ṣe. Mo kàn ń rántí ìgbà àwọn bíi ọdún mélòó kan sẹ́yìn lábẹ́ àwọn ìṣèjọba ìjẹta àná. Nítorí ẹ̀ ni mo ṣe kọ́kọ́ ṣàlàyé ẹ̀ síwájú pé ibo là á wá gbé kà. Ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti rotate ẹ̀ lórí àléfà yìí o. Kàkà kọ́rọ̀ níṣẹ́ ló tún lé sí o. Odindi ọ̀gágun làwọn ikọ̀ agbésùmọ̀mí ISWAP ni wọ́n jí gbé tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu ẹ̀. Ẹni tó jẹ́ agbẹnusọ ìgbéròyìn síta, olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbéròyìn síta àti ọgbọ́n àtinúdá, èèyàn Báyọ̀ Ọ̀nànúgà ló ṣiṣọ́ lójú ẹ̀ lọ́jọ́rú Wednesday òní wípé abiyamọ náà ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí àwọn ọmọ tí wọ́n tẹ̀ kọ́kọ́ jí gbé lọ ná.
wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ń retí èsì àbájáde láti ọwọ́ àwọn tí wọ́n lọ ṣiṣẹ́ ìwádìí lórí rẹ̀, wípé bí wọ́n bá ṣiṣẹ́ ìwádìí kí wọ́n lè wá jábọ̀ àkókò rèé kọ́ làwọn rìnrìn àjò. Ẹ mọ̀ pé wọ́n sọ pé bí wọ́n ìrìn àjò tí wọ́n fẹ́ nìyẹn, ìrìn àjò G20 summit fún àwọn tí wọ́n jẹ́ aṣáájú nílẹ̀ adúláwọ̀ 20 irú rẹ̀, bí wọ́n bá tún kú ńbẹ̀ wọ́n tún lọ sí orílẹ̀-èdè UAE fún ìpàdé míì ẹlẹ́ẹ̀keje irú rẹ̀. Ṣùgbọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní pé rárá, ẹ̀já jókòó kí wọ́n wá jábọ̀ fún wa padà. Kódà wọ́n sọ wípé gómìnà, nítorí ohun tó ṣẹlẹ̀ ní Kwara yé àwa náà á ti máa jáwọ́ jásẹ̀ ní ọkàn wa pé gómìnà ìpínlẹ̀ Kwara ṣebí àwọn náà àwọn gómìnà ló lórí ẹ̀ṣọ́ aláàbò náwọn ìpínlẹ̀ táwa náà wà, kí ni ipa táwọn gómìnà náà gbé. Ṣé ẹ mọ̀ pé kó tó di eléyìí ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara ló ti jẹ́ lemọ́lemọ́ táwọn agbésùmọ̀mí tí wọ́n ti ń fìtìná tiwọn. Ìlú kan wà ń bẹ̀ tó jẹ́ wípé kódà àwọn tí wọ́n ń bẹ nínú ìlú yẹn tí wọ́n bá tó 10 nísìnyí ló dẹ̀ kù, kíní kan dẹ ìbáná tí ń sì sọ, nítorí pé ní gbogbo ìgbà ni wọ́n fìtìná tí wọ́n ń bẹ̀. Àwọn aráàlú yẹn ní pé bóyá táwọn bá lọ́ba, nítorí látìgbà tí ọba àná wọn tó ti wàjà wọn ò tí ì lọ́ba níbi ọdún 5 sẹ́yìn. Ṣùgbọ́n ta ló máa wá jọba ní ìlú tó jẹ́ pé àwọn agbésùmọ̀mí ìfìtìná tí wọn kó dọjọ́ coronation kó di gbàgbós. Kí kábíyèsí gbọ̀tọ̀ kádé gbọ̀tọ̀. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Kwara wọ́n ní wọ́n béèrè fún àwọn ẹ̀ṣọ́ aláàbò, wọ́n sì ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n bá bọ́wọ́ lò ó. Kódà wọ́n ní wọ́n tún dá àwọn ẹ̀ṣọ́ aláàbò wá sí agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ lánàá. Ó yẹ ẹ̀yin ará alẹ́, ibo là á gbé ọ̀rọ̀ yìí kà ní abẹ́ ìṣèjọba Goodluck Ebele Jonathan. Ìṣèjọba tí ń bẹ lórí àléfà ńgbà náà ẹgbẹ́ òṣèlú PDP ni. Àwọn Boko Haram sọra wọn di kànáńjẹ́gbọ́n. Wọ́n ní wọ́n sọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé àwọn kan tí wọ́n wá láti àwọn Fúlàní kan tí wọ́n wá láti Ṣáàdì ní Cameroon ni wọ́n wá kúrò láti ìgbà náà. Nígbà tí wọ́n máa ṣe ìpolongo fún ààrẹ àná olóògbé Muhammadu Buhari, àwọn náà ṣe ìpolongo ètò ààbò àfẹsẹ̀múlẹ̀ ṣẹ́ ẹni tí ń bẹ lórí àléfà yìí òun ò náání yín ní báwa bá débẹ̀ àwa máa náání yín gan. Àwọn náà gorí àléfà o. Níṣẹ́ làwọn agbésùmọ̀mí ni wọ́n ń pè fún ìdúnàdúrà. Kábíyèsí Olódùmarè, wọ́n ń pè fún ìdúnàdúrà. Àṣẹ bẹ́ẹ̀ agbìyànjú ẹ̀ nínú òfin nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ wá dàgbà. Ẹ má gbàgbé nínú òfin nínú ọ̀la àwọn ọmọ pàǹdọ̀rọ̀ míì ń rébọ́ o. Àwọn ọmọ pàǹdọ̀rọ̀ míì ń rébọ́ nínú òfin nínú ọ̀la, nítorí pé bí ìjì bá ń jà kì í ṣe gbogbo èso tí ń bẹ lórí igi èso ní pọ́n. Ìmíì láti kékeré rẹ̀ nìjó ti já bọ́, ìmíì tó bá ṣẹ̀ ń gbọ́bọ̀ ló ti máa jábọ́ tí ò ní wúlò, ìmíì tó bá tẹ ẹ̀pọ́n tán ẹyẹ á sì bàlẹ̀ á sì fi jẹ. Àbí kí ni ká ti gbọ́ wípé ànàmọ́ ń léwé ọmọ òun wá lọ léwé ti girama ti ilé ẹ̀kọ́ gíga, ó wá ṣetán ó fẹ́ sinlẹ̀ bàbá rẹ̀, ó wá ń lọ ọ̀tún jìgbé. Kódà àwọn NYSC gan àwọn náà ti ń ṣèkìlọ̀ ní ìsìn pé ẹ dàgbà ẹ máa bá a kìlọ̀ fáwọn ọmọ yín bí wọ́n bá máa rìnrìn àjò alẹ́ o. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹni tí ó ṣetán lábẹ́òkúta ń bí tí wọ́n jù lọ sí Sokoto sọ́jọ́ kan ni ó fi rìnrìn. Ẹni tí ó sì náwó pléènì báwo ni ó ṣe rìn? Ọba rán ni níṣẹ́ odò ọba kún. Wọ́n sì ní inú ìlú ọba la máa gbà jáde síbi tó bá rán ni lọ, àsìfi ká fodò ọba báwo la ṣe wá ṣe é.
ẹ bá ń ké sálára, ẹ bá ń ké sájèrò, ẹ bá ń ké sọ̀rọ̀ gbọ́n ẹ̀gá gbogbo ẹ̀yìn ara àlé pátápátá. ẹja jọ jíròrò lórí ẹ̀. màá sójú òpó fún ẹ̀yìn ara àlé. ohun tó ṣẹlẹ̀ ní Kwara ní kò pẹ́ yìí lánàá òde òní o. fọ́nà fídíò yìí gborí ẹ̀rọ ayélujára kan. mo rí màmá àgbàlagbà kan bẹ̀ wọ́n tẹ̀ lè sáré pọ̀. màmá kọ̀ rárá ń tẹ̀ jẹ́jẹ́jẹ́ ni. nínú fọ́nà fídíò yìí ọmọ kan wà nínú bẹ̀ ó sì ń sunkún. ìyá àti bàbá ẹ̀ ti lọ. lọ́wọ́ nǹkan tá à ń wí yìí lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí dẹ̀ sì ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ lọ́dún náà lọ́hùn-ún. èwo la túmọ̀ tí ó tún ṣẹlẹ̀ àdúrà wa ni kí láabi má tún ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀‐èdè yìí o. bí a tẹ̀ kọ́kọ́ wo ohun tí àwọn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ àwọn lẹ́ẹ̀kan láwọn ẹ̀ka kankan tí wọ́n sọ. Alájà Àtíkù Abubakar àwọn náà fèròǹgbà wọn bí wọ́n ṣe bẹnu àtẹ́lù ohun tó ń ṣẹlẹ̀ yìí. àkọ́kọ́ lórí ọ̀rọ̀ tí máa sójú òpólẹ̀ yẹn ará alẹ́ tí ẹ ti ń pè tí ìpè yẹn ti ń ṣẹ́jú máa tó sójú òpólẹ̀. lórí ọ̀rọ̀ tí kẹ́bì òun náà ni wọ́n kọ́kọ́ ń jíròrò tẹ́lẹ̀ wípé àwọn ọmọ síbọ̀ọ̀gì láyé ìṣèjọba Goodluck Ebele Jonathan wọ́n ìgbà wọ́n tán o. àwọn tó rí kó yọ orí ìkó wọn yọ tán. ìmíì ti dàgbà dìyà di girama síbẹ̀. wọ́n tún wá káwọn ọmọ míì àwọn Boko Haram ni wọ́n kó àwọn síbọ̀ọ̀gì lọ. ISWAP ló wá kó àwọn eléyìí tí wọ́n kó lọ yìí ní Maga 25 lọ́kó lọ. láwọn ọmọ táwọn òbí wọn ń retí wípé ọjọ́ kan ń jẹ wọn ọmọ yìí. Hello sir, ẹ kúrọ̀lẹ́ sir. ẹ kúrọ̀lẹ́ bà mí. Yes sir. Olúwafẹ́mi ló ń pè yín láti Òkè Àrẹ́gbá. Olúwafẹ́mi láti Òkè Àrẹ́gbá mò ń gbọ́ yín. mo fẹ́ jẹ́ kí gbogbo àwa tá a fẹ́ dá sí program lénìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi òtítọ́ inú ẹ jẹ́ ká fi sọ̀rọ̀. ètò ààbò wa ní Nàìjíríà yìí ó ti fẹ̀gbẹ̀ wọ́n gànà tó ti yé yín sà kò mú yányán rárá tọ̀ but àmọ̀ràn tèmi torí kò tí kàn wá ní o bó bá jẹ́ pé àwọn ọmọ tí wọ́n kó nílẹ̀ Kẹ́bì yẹn ọmọ tèmi ọmọ tìyín àtọmọ àwọn ẹni tó ń gbọ́ wa ó wà ń bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé inú ìbànújẹ́ ọkàn lẹ́nìkan kan á máa wà ní ìsinyìí ṣọwọ́ tí mo sọ ti yé yín. ẹ jọ àmọ̀ràn tèmi fẹ́ gbà ẹ jẹ́ kí àwọn ìjọba wa Nàìjíríà kó gba àwọn ìjọba ti Amẹ́ríkà torí pé àwọn ológun bẹ̀ kò ṣe bọ́ fẹ́ wá ṣèkọlù sí wa ń bì báyìí wọ́n fẹ́ wá dáàbò bò wá láti jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kọ́ bá wa dẹ́wọ̀ ẹ̀ ṣọwọ́ tí mo sọ ti yé yín. mo wà pẹ̀lú yín. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ó le kí oògùn ìbá wo Abẹ́òkúta tá à ń sọ ìsà ẹ̀yin kan tẹ́ wá sórí program ẹ̀ nílé wa ṣe é mọ̀ bẹ́tà. torí pé kò tí ì débi báyìí ní gbogbo nǹkan ẹjọ́ àwa tá a bá fẹ́ pè ẹ jẹ́ ká sòótọ́rọ̀ ká dẹ̀ bájọba Nàìjíríà ká bá sòótọ́rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ní agbára kó má burú jù báyìí lọ ìjọba ológun Amẹ́ríkà kọ́ wá síbi kọ́ wá ṣe kálẹ̀ fún ẹlòmíì náà láàyè ẹ̀rí bàbá wa ń fèrò gbà wá hàn tá a jẹ́ aṣọ bó ti jẹ́ ká sọ má fi tàbùkùn bá ẹnikẹ́ni o àdúrà ẹ̀ta ń gbà ní pé kí láabi kó má kàn pé sọ́dọ̀ ọkọ wa ẹ̀ ló ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ atọ́kùn. ẹ ṣeun púpọ̀ orúkọ yín àti ibi tẹ́ ti ń gbọ́. a kú ọ̀rọ̀ lù ú. àwa ni. Akọgun ló ń sọ̀rọ̀ láti Ìléwó. Akọgun láti Ìléwó. bẹ́ẹ̀ ni Ìléwó orílẹ̀. Ìléwó orílẹ̀ à ń gbọ́ yín sà. Ọlọ́run á fàyà Nàìjíríà balẹ̀. àmì àṣẹ Èdùmàrè. ṣé bọ́mọdé ò bọ́ tán aṣá àbárò bá. abáràn bá àrùn bá 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 tán. bẹ́ẹ̀ ni a gbọ́ pé nígbà kan láyé ìjọ́un lọ́hùn ní Ìlọrin Àfọ̀njá nígbà tí apá àwọn ò ká Àfọ̀njá mọ́ wọ́n lọ háyà Súlú kó wá bá wọn ṣẹ́gun Àfọ̀njá ìgbà tí Súlú ṣẹ́gun Àfọ̀njá tán Súlú ò padà sílùú ẹ̀ mọ́ Súlú dẹ̀ ní ṣe bí ọba bí àwàdà bí eré Gàmbàrí gborí ìtẹ́ Ìlọrin ó di Súlú ìtẹ́ di ti Súlú bẹ́ẹ̀ náà lọ́rọ̀ Nàìjíríà tó ń ṣẹlẹ̀ yìí àwọn agbésùmọ̀mí náà fi campaign gba ìjọba kan wà ńbẹ̀ tíjọba míì débẹ̀ ìjọba míì débẹ̀ tó ń sìn apá àwọn náà ò ká wọn gbésùmọ̀mí mọ́ àwọn kọ́dẹ̀ ń pèrò pé káwọn wá gbèjà wa àtúndá wọn lóhùn tí ó dìgbà kìnìún bá ṣe wọlé sí Aso Rock ẹ ṣe Ọlọ́run fàyà Nàìjíríà balẹ̀ o. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣeun púpọ̀ Akọgun láti Ìléwó orílẹ̀
ṣáà wàá sọ wípé àtòra wa gbè níjà àtòra wa gbà á lẹ̀ kórílẹ̀-èdè míì náà wá gbà wálẹ̀ ṣé ẹ gbàgbé ìtàn tẹ́ ẹ pa ní ìsinyìí bàbá ní kórílẹ̀-èdè míì náà wá gbà wálẹ̀ bórílẹ̀-èdè yìí ò bá tún wá padà lọ mọ́ kọ́tà tún dẹ̀rú lọ́wọ́ wọn. ẹ̀lọ́ ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ bá mi orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Kọ́láwọlé lèmi o láti Kútọ̀ Abẹ́òkúta. wise Kọ́láwọlé láti Kútọ̀ à ń gbọ́ yín. bẹ́ẹ̀ ẹni tẹ́mi fẹ́ sọ sí ń bẹ̀ ni wípé ṣẹ́rí àwọn olórí wa wọ́n bá láwọn ò mọ àwọn tí wọ́n ń da ìlú yìí wọ́n ń tàn wá jẹ ẹ̀mí ẹ̀ka múlẹ̀ máa parọ́ fúnra wa wọ́n mọra wọn dáadáa àkọ́kọ́ ń bẹ̀ wọ́n fẹ́ da ìjọba bàbá wa Tinubu rú ni torí wípé ó yẹ kí bàbá gan béèrè lọ́wọ́ gbogbo gọ́vnà security vote tó ń gbà kí lọ́ fi ń ṣe. ẹ má gbàgbé wípé gbogbo ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ó ti bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ Jonathan ni o. mo mọ̀. ó yá mò ń gbọ́ yín nítorí mo fẹ́ lọ sẹ́ka polówó ọjà. mo mọ̀ dáadáa kó bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ Jonathan. ìlérí tí bàbá wa ṣe fún wa ní 2014 ní ìgbà tí wọ́n fẹ́ gbé Buhari wọlé tó dàmọ́ tó bàbá wa ló gbé Buhari wọlé ni wípé ìjọba Jonathan ó mẹ́hẹ̀ lórí ọ̀rọ̀ ààbò tí wọ́n fi campaign fún wa ní ìlú fi tẹ̀bù fún Buhari. bẹ́ẹ̀ni tá a bá wo èèyàn tí wọ́n pa èèyàn tí wọ́n jí gbé lásìkò Jonathan kò tó ìdá kan nínú ìdá tí wọ́n kó lásìkò Buhari. ṣùgbọ́n sọ wá jẹ kó tún tẹ̀síwájú lásìkò ìṣèjọba Buhari. kò yẹ kó tẹ̀síwájú. ẹ ṣeun. àwọn ẹ̀yin àgbà náà lè máa fòwe pé bí iná ò bá tọ́lé nǹkan ẹ̀jẹ̀ tọ́lé bẹ́ẹ̀ ni bí iná ò bá tọ́ lára ẹ̀jẹ̀ ń tọ́lé kan náà. bẹ́ẹ̀ ni ohun tẹ̀mí máa sọ ni wípé gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí bí bàbá ṣẹ̀ṣẹ̀ yàn padà yìí ọkàn máa bàbá òní wọn ò ní tí wọ́n lọ́kàn balẹ̀ nítorí tí Nàìjíríà bá wà ní ìfọ̀kànbalẹ̀ làwọn náà wà ní ìfọ̀kànbalẹ̀ tó bá sọ pé Nàìjíríà àwọn gbogbo ní Nàìjíríà. ọ̀dà ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun ẹ jẹ́ lọ sẹ́ka àpolówó ọjà nígbà bá tún dé ìpè yìí ń ṣẹ́jú pọ̀. ẹ ń padà sọ́dọ̀ èèyàn ara àlẹ́ níbi tá a ti ń fèrò gbà wá wọ̀n. hello ẹ kúrọ̀lẹ́ 070477879. hello. ojú òpó yẹn ò mọ gàrà ẹ má bínú ẹ̀jẹ̀ ń gbé mi. hello ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ o. ó kọ́ yín àti ibi tẹ́ ti ń gbọ̀ wá ìjọba àsopọ̀ lápò níbi àpótí rédíò yín. Ọláyẹmí ló ń sọ̀rọ̀ látàyé tòrò. ẹ wá ẹ sọ Ọláyẹmí à ń gbọ́ yín látàyé tòrò. ẹ kú ètò náà ẹ kú làákàyè. ẹ ṣeun púpọ̀. làákàyè sì ní ìbàjẹ́ lágbára àmì àṣẹ Èdùmàrè. ṣé rí ibi tẹ́ ẹ parí ọ̀rọ̀ yín sílẹ̀ kan ni mo fẹ́ mú kókó kan nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. ó yá. ẹ pa òwe kan ẹ ní odò ọba fún. ẹ ní odò ọba kẹ̀dẹ̀rì àti táwù ẹ kọjá. bẹ́ẹ̀ ni ká tó lọ jíṣẹ́ ọba. ní iṣẹ́ tó bá ara wa. tá a bá bẹ̀ odò ọba ó gbé wa lọ. bẹ́ẹ̀ ni. àfi kí nǹkan tí wọ́n ti ṣẹlẹ̀ sódò ọba ká tó jíṣẹ́ ọba. bẹ́ẹ̀ bí àgbàlagbà Yorùbá lọ sọ. nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ní pé ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà yìí àfi kí àwọn èèyàn kan wá ràn wá lọ́wọ́ láti gbọ́ odò ọba jẹ. èyí tí orí afẹ́fẹ́ la wà àwọn nǹkan tí ò dá àgbọ̀dọ̀ sọ. bẹ́ẹ̀ ni ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun ẹ ṣeun. àfi kí a rí ìrànlọ́wọ́ ńlá kan nígbà tí wọ́n bá fẹ́ lọ síbi kan tí èèyàn dé bí irú odò ọba tẹ́ fi ṣàpẹẹrẹ yìí bí apá èèyàn sì ká láti wẹ̀ kọjá àwọn kan náà ló máa ràn ìfídà kan wọ́n pọ̀ yàn sẹ́yìn ìfídà kí wọ́n fún yàn lọ́kọ̀. kọ́ fọkọ̀ ojú omi gbéyàn. àtọwọ́kọ̀ ojú omi gbéyàn tó yàn bá a bá kan láṣàṣe dé láṣàṣe. bẹ́ẹ̀ ni láṣẹ làájá iṣẹ́ ọba sì rèé èèyàn gbọ́dọ̀ má jẹ ó léwu. iṣẹ́ ààbò gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. gbogbo nǹkan tí àgbẹ̀dẹ ẹ̀rù bàtẹ́ sọ pé nàìjíríà láti gba Jonathan ògbàgbé tó lọ àkúrò ní Jonathan adé Buhari àkúrò ní Buhari ó tún tún ti wá bàbá tó kù nǹkan náà ló tún ṣẹlẹ̀ nǹkan tó ń sọ bó tún ṣẹlẹ̀ lánàá òde yìí ẹ̀rù bàtẹ́ mọ̀ pé orúgbó bọ̀ díẹ̀ díẹ̀ nìyẹn orúgbó bọ̀ nìyẹn ilẹ̀ Haúsá la ti ń sọ tẹ́lẹ̀. ó ti wá dé Kwara báyìí. bàbá kan sọ̀rọ̀ yẹn kan tó wáyé pé lókùn ṣèdì ló ti ṣẹlẹ̀ kẹ́nìkan kan ó lè dájá dé nínú wa. kábíyèsí Olódùmarè. gbogbo ìgbàdé mi àmọ̀ràn tẹ́mi fẹ́ mú wa ni wípé apá wa ò ká àwọn tí wọ́n lágbára jù wá lọ gẹ́gẹ́ bí oríṣiríṣi kí wọ́n bá wa dá sí. ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun. hello. ẹ kú ọ̀lẹ́ màmí orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá. ọlọ́run ní tò.
ẹ kú ètò sà. ọlọ́run ní tó. ẹ jọ aláìsàn láti oní kótópó lóbìnrin ló ń sọ̀rọ̀. láti kótópó yá mò ń gbọ́ yín mà. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ọwọ́ ìjọba wà ń bẹ̀. àwọn àmì tí wọ́n tún pa lọ́nà sí báyìí. ṣebí information ló dé ọ̀dọ̀ àwọn tó lọ wìlé wọn lọ́nà. báwo la ṣe ń ṣẹ̀ ní ara wa ń ṣòfò lórílẹ̀‐èdè yìí ná. ṣé wọ́n ní nǹkan tó ń gbà ń bẹ̀ ni kò yé mi o. ọlọ́run àbá wa so orílẹ̀‐èdè yìí o. àmín ẹ ṣeun púpọ̀ máàmì ọláìtàn. ẹ̀lọ́ ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ ti wà lójú òpó. ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ sà. orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá. orúkọ mi kọ́ ayé mi jẹ́ láti Sàlàbẹ̀tù. láti Sàlàbẹ̀tù yá mò ń gbọ́ yín. ẹ kú ètò sá o. ọlọ́ni tó. ọlọ́wà bá wa tù ú. àṣẹ. ìlú òní bàjẹ́ lágbó ọlọ́wọ́ ọba. àmín o. iléeṣẹ́ ìlú òní bàjẹ́. ẹ ṣeun ìwọ lẹ fẹ́ dá sí. tó ṣẹlẹ̀ wípé kọ́lọ̀ ń ṣàánú wa ni àwọn Amẹ́ríkà tó fi wá gbèjà wa ẹ̀ṣẹ̀ kọ́ jẹ́ kó wá gbèjà wa àbí làbí bá kì í bàjẹ́ lọ́wọ́ ọba. akọ̀tún lé lẹ́kọ̀ọ́délé orogún kòdókó kí làwọn bá kiri kótókòrókòdókò ọba pọ̀ àtọ́ lù yìí. ẹ ṣeun ẹ kọ́ máa bọ̀ o ẹ ṣeun ẹ̀rọ bá padà sí abẹ́ wọn ká padà sábẹ́ wọn o jẹ́kẹ́ ló ní bàjẹ́ o. ọ̀dà ẹ ṣeun ẹ mọ̀ wípé bàbá mi máa ń sọ̀rọ̀ kan fún mi ńgbà kan wípé bàbá àwọn sọ wípé àwọn aṣáájú wa ń gbà tí wọ́n fẹ́ gbòmìnira wípé wọ́n kanjú ńgbà náà wípé wọ́n kanjú lábẹ́ gbóná ojú ìwòye ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ o nígbà ó gbòmìnira ńgbà náà ní ìsinyìí ẹ mọ̀ wípé bí nǹkan bá ń ṣe ni bóyá afẹ́ṣe gá yẹn ó ti wá bá wa délẹ̀ tán ẹ mọ̀ pé gbogbo ọ̀nà là á máa gbà ńgbà bá ṣe tán tara tù wá lójú wọ́n ṣe wàhálà pé ibi àṣẹ gáàsì yìí kò bójúmu. ẹ lọ ẹ kúrọ̀lẹ́. ẹ kú ètò. ọlọ́ni torúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá àkókò tí lọ. èmi ní adéwọlé àrólé adágbà alákẹ́tù láti alákòóló abẹ́òkúta. kára ó lé bàbá. kábíyèsí o. yes sir. ṣé rí ètò tẹgbàrọ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nípa ọ̀rọ̀ ètò ààbò yìí ẹni tó bá jẹ orí àwọn ákí tó bá gbọ́ tí òun tó ṣẹlẹ̀ ní Kwara yẹn ẹ tó wo tàwọn ọmọ tó ṣẹlẹ̀ ní Kẹ́bì. ṣé rí gbogbo kan tó ṣẹlẹ̀ yìí lóòótọ́ èrò ọkàn táwọn ń pè ní kì í ṣe èrò ọkàn yìí tí ẹ ní iléeṣẹ́. mo fẹ́ sọ wípé àwọn ìjọba wa yìí wọn ò nífẹ̀ẹ́ àwọn aráàlú lórí ẹ̀. ìdí tí mo dẹ̀ ti sọ bẹ́ẹ̀ o ní pé tí ká ẹ pé igbe àwọn aráàlú pọ̀ president máa travel lọ sí South Africa tó fẹ́ lọ ẹ̀. wọ́n lọ́mọ́ báyìí o. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ táwọn ọmọ ẹ ti wà nílẹ̀ tẹ́lẹ̀ kan tó kéde pé wọ́n fẹ́ lọ. bẹ́ẹ̀ ni. ẹ rí pé lánàá ní ìpínlẹ̀ kan ní Kogi àwọn kan sì lọ ń dágbádá tó ń lọ ń jó tó ń sọ pé 4+4 kìíní kan. so oríṣiríṣi ọ̀rọ̀ tó tẹ̀ wá ń lè pé ká tó máa sọ̀rọ̀ nípa òṣèlú tí bóyá ẹgbẹ́ kan òṣèlú àbí 20. ó dà ẹ ṣeun púpọ̀ bá mi. ọ̀rọ̀ àbò ló yẹ ká máa sọ ẹ ṣeun.